nílùú tèmi ti wá irú iṣẹ́ Ìyábọ̀ Òjó yẹn wọ́n máa sọ fún ẹ pé tíṣẹ́ bá dáhùn kó ṣẹ̀ṣẹ̀ mú owó wá tó bá lọ ṣaṣẹ́ sí Ìyábọ̀ wọn ò ní gba kọ́bọ̀ wọn nira wọn ò ní gba ebe orí àti ràkúnmí ikú gbóná gbogbo ọmọ Ìyábọ̀ Òjó bá ṣe ń kó kiri nìyẹn tí Ìyábọ̀ rí àtọmọ ọmọ ẹ̀ fọ́tò ọmọ ẹ̀ fídíò ọmọ ẹ̀ mi ṣe máa gbé wọlé dì nìyẹn mo ẹ máa gbé wọlé gbogbo awo tí mo mọ̀ nìyẹn èmi ò dẹ́ fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ Yorùbá ó ní iṣẹ́ àwọn tèmi ń ṣe wọn ń gbàbọ̀dè torí wọn ò gbédè wa ó dẹ̀ ti máa lọ bẹ̀ 7 days kan tó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ó ní nǹkan tó máa. èèyàn wa ẹ̀yin náà ẹsẹ̀ ti gbọ́ látẹnu Lizzy Anjorin bí ó ṣe sọ wípé tí òun bá lọ ṣoògùn sí Ìyábọ̀ Òjó wípé wọn ò ní gbowó ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun ló máa padà rẹ́yìn Ìyábọ̀ Òjó òun ló máa rẹ́yìn rẹ̀ òun náà ò ní sinmi lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ẹ̀yin yẹn wá ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àǹtí Lizzy Anjorin tí ó sọ. fún ẹ wo máa mọ omi yẹn náà máa fi mọ̀ pé o ò ṣẹ̀ wọ́n tó wá sá because wọ́n bá ti ṣaṣẹ́ sí ẹ kò gbóògùn ni fọ́tò ọmọ ẹ tí mo máa ń lò lọ́dọọdún kò gbàgbé ẹ̀ ó jẹ́ rí nǹkan tó ń ṣẹlẹ̀ èròjà àmàlà tó lọ gbọ́ láti Tanzania ṣé o gbórúkọ ẹ̀ mọ́ o gbọ́ nǹkan kan mọ́ nípa ẹ̀ o ò lè gbọ́ mọ́ ìwọ fọkàn balẹ̀ Ìyábọ̀ sórí tẹ̀wọ̀n bá ń sàsí ẹ àsàsí yẹn náà máa target wàá rí pé ńgbà tọmọ ẹ lóyún gbogbo nǹkan tó fi kàn mí náà fi kàn mọ́ ẹ ó ní èmi ni mo ṣe ìgbéyàwó fọ́kọ ṣé wọn sọ pé ọmọ ẹ ló ṣe ìgbéyàwó fọ́kọ àsàsí dẹ̀ lágbára 7 days every day tí n bá ti jí mo máa ń kó kiri nìyẹn every day máa rìnrìn yín mọ́jú ni survival of the fittest ni survival of the fittest ni yẹ kí n wá lajúlẹ̀ you don't understand survival of the fittest ni ọ̀rọ̀ Jesus Christ kọ́ ṣé Jésù rán ẹ kó lọ máa bá tèèyàn Jésù rán ẹ kó pààyàn bàbá Mohbad èyí tó fi ń wọṣọ sẹ̀lẹ̀ àbáṣọ kérúbù kiri tó máa ṣorí bí orí ejò ṣèbé bàbá Mohbad tá ṣorí bí pẹ́ẹ̀gì sọ̀fíọ̀ tó ń bòṣì kiri tọ́rọ́ṣì ni bàbá Mohbad ń bá kiri sorry to say ẹ má bínú bàbá Mohbad èyí tó fi ń di aṣọ àdúrà kiri yẹn bó bá ti gbé aṣọ awo jáde fún yín tó ti gbé àwọn awọ kan jáde fún yín tó ti gbé àwọn òwò kan jáde tèmi bá bẹ̀rẹ̀ ẹ̀dá padà ẹ̀ kí n ráàrin yín ni I go dey lie for you ó yẹ kẹ́ ti notice náà tá bá bẹ̀rẹ̀ ẹ̀dá padà bó bá jẹ́ pà ń parọ́ ni ẹ ti mọ̀ bó bá jẹ́ òótọ́ ni ìbílẹ̀ wà tí òbò kìrún ti jọ tájọ tàka síra wa kí ló ṣẹlẹ̀ ta ni tiẹ̀ dáhùn survival of the fittest ní ilé ayé ni Ànábì gan mú àdá nígbà tánábì máa ṣe àdá olójú méjì ni ó kọ́ ìkan lọ wájú ìkan lọ ẹ̀yìn Ànábì ò lo àdá oníkíní sọ̀rọ̀ you don't understand survival of the fittest ní eléyìí ò ń ṣe pé èèyàn kan ńgbà tẹ́ bá ní Lizzy elépè kí ni Ìyábọ̀ apààyàn típa tún ti dé wọ́n ṣe fídíò fún mi wọ́n ṣe fídíò kọ fún mi kí ni Ìyábọ̀ apààyàn ṣé tí n bá ṣe pé tí mo fi gbára mi lọ́wọ́ apààyàn ó ti pọ̀ jù mo ní ṣé ó ti pọ̀ jù èmi ò dẹ́ ń ṣe pé àdàbí ni èmi tí ó rí Ìjẹ̀ṣà wèrè kan ní gbogbo yín tí Ìyábọ̀ Òjó rí pọ́ dẹ̀ ní òpònú ni yín.